Ẹ kálẹ́, mo kí wa káàbọ̀ sí orí ètò JAMB UTME series. Pẹ̀lú ògo Ọlọ́run bàbá máa mú kánmọ́kánmọ́. So ní àná a yanjú ohun tí a ń pè ní binary operations. A dẹ̀ ṣàlàyé lánàá pé pẹ̀lú binary operation tá a bẹ̀rẹ̀ pé a ti wọ agbami algebra. Pé a ti wọ agbami algebra. So nínú tọ́píkì eléyìí tó kàn, so eléyìí tá a máa gbéyẹ̀wò lénìí, òun náà ni tí a mọ̀ sí kíní polynomial. So nínú polynomial yóò fáǹfààní àwa tá a bá ń bá wa lọ pẹ̀lú syllabus náà, ẹ rí i pé tí wọ́n fẹ́ ká kọ́kọ́ kọ́ ń bẹ̀, òun náà ni change of subject. Òun náà ni change of subject. A dẹ̀ ti ṣàlàyé fún wa pé nínú ẹ̀kọ́ tá a fẹ́ ká kọ́, so lórí ètò eléyìí tá à ń ṣe yìí náà ni pé kí ni o ká mọ mú ìṣirò láti ilẹ̀. So ẹ rí i pé wọ́n níbi pẹlẹbẹ láti ń ṣe kí ni o láti mọ mú ọ̀lẹ̀ jẹ. In tó fà tọ́pọ̀lọpọ̀ ọmọ tó fi kórìíra ìṣirò náà ni pé kí ni o so orí ìkọ́ òun náà ni wọ́n ti mọ mú. Ó dáa púpọ̀ kó jẹ́ pé tá a bá fẹ́ kọ́ ìṣirò wa tàbí tá a bá fẹ́ mọ̀ nípa ìṣirò ká máa ṣe kí ni o ká máa mọ̀ láti ilẹ̀. Ó dáa. Kí ni à ń pè ní fọ́múlà? A lè mọ fọ́múlà láì jẹ́ pé a mọ ohun tí ń jẹ́ equation. Kí ni tí ń jẹ́ equation? Tá a bá ní equation, òun náà ló máa ń sọ bí nǹkan méjì ṣe dọ́gba. So ti bá wọn. Equation ni máa ń sọ bí nǹkan méjì ṣe dọ́gba. Equation yìí ẹ rí pé tá a bá ní nǹkan dọ́gba, in tá a máa ń lò fún nínú ìṣirò òun náà ni equals to. Ajá sí pé tá a bá rí x plus 9 is equal to 11 gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìn. Àti ní equation o. In tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí, expression ni o. Ajá sí pé expression lè jẹ́ àkójọpọ̀ variable àti constant. So ti bá wọn tí ò ní quote nínú. Ẹ rí pé kí là ń pè ní constant? Constant ni tí a lè mọ̀ tàbí lọ́nà kúkúrú ó dà gẹ́gẹ́ bí kíni o, ó dà gẹ́gẹ́ bí adélé. A mọ́ fi ń délé bí àwọn alifábẹ́ẹ̀tì yẹn. Ìtumọ̀ rẹ̀ náà ni pé kíni o, alifábẹ́ẹ̀tì tá a fi délé òun gẹ́gẹ́ bí x bí àpèjúwe bí báyìí pé ó lè jẹ́ nǹkan kan, ó lè jẹ́ 2, ó lè jẹ́ 4, ó lè jẹ́ any number. Ṣùgbọ́n àṣé kíni o, àmọ́ variable náà ni pé tí ń yí wọ́n yọ látara vary. Ẹ̀rí constant bákan náà wẹ̀, òun náà ni tá a ti mọ̀ kò lè ṣe kí ni kò lè yípo kúrò níbi tá a ti mọ̀ sí òun. 9 níbí báyìí constant ni o. So ti yẹ bá wọn 9 náà ni 9 ó mọ jẹ́. Tó bá ti jẹ́ pé in tá a mọ̀ òun náà ni tí ó mọ jẹ́ padà. So tó bá dọ̀la tí ò ní yípo òun là ń pè ní constant. Ajá sí pé s ní ìsìn variable nítorí s mi lè jẹ́ 3, s mi lè jẹ́ 4, ó lè jẹ́ nǹkan kan, ó lè jẹ́ nǹkan kan. So ti bá wọn ṣùgbọ́n 9 mi constant. Tá a bá lápèjúwe wọn báyìí, tó bá jẹ́ pé wọ́n fi addition dá láàrin ni o tàbí wọ́n fi subtractions dá wọn láàrin tí wọ́n kọ́ wọn papọ̀ báwọn tí ò ní quote nínú, òun la máa pè ní kíni o expression. Expression wa lè di equation o. Expression ó mọ di equation tó bá jẹ́ pé ó ní quote nínú. Òun náà ni pé kíni o tí bá ní quote o màá máa ní expression kan lápọ̀tún gẹ́gẹ́ bá a ṣe rí níbí báyìí. Màá dẹ̀ mọ́ ṣe kíni o màá máa ní expression mìíràn ní apá òsì mi gẹ́gẹ́ bá a ṣe rí níbí báyìí. So ti yá báwọn. Kí ni ìtumọ̀ rẹ̀? Òun náà ni pé kí ni o in tí ń bẹ lápò tún mi ìkankan náà ni pẹ̀lú tí ń bẹ lápò òsì mi. Ẹ̀sọ́ yín tí mo kọ́ ń sìn pé x plus 9 is equal to 11. Ajá sí pé 11 yìí o òun náà ni kí ni o òun náà wọ́n jọ dọ́gba pẹ̀lú kí ni o pẹ̀lú x plus 9 gẹ́gẹ́ bí ọjọ́ orí náà ni. Tí wọ́n bá ní ọjọ́ orí èmi àti yín dọ́gba tàbí wọ́n jọ bí wa níjọ́ kankan náà, ajá sí pé kí ni o tí wọ́n bá bí wa níjọ́ kankan náà ọjọ́ orí kan náà lájọ mọ́ ní. Tó ti yá báwọn ọjọ́ orí kan náà lájọ mọ́ ní. Ẹ pé tẹ́ bá ṣàkíyèsí equation yìí a ti mọ̀ pé equation ni pé in tó wà lápọ̀tún àtàpá òsì mi ó mọ ṣe kí ni o yóò mọ dọ́gba. So mo á ní 11 lápò òsì mi ṣùgbọ́n lápọ̀tún mo ní x plus 9 mo dẹ̀ ti sọ fún wa pé x yìí òun náà ni pé kí ni o in tá a mọ̀ in tó lè ṣe kí ni o in tó jẹ́ gẹ́gẹ́ bí adélé tó rọ́pò fún nọ́mbà tá a lè padà gbé sí, ó lè jẹ́ kí ni o ó lè jẹ́ nǹkan oríṣiríṣi. Ṣùgbọ́n gbà tá a ti sọ pé kí ni apá ọ̀tún
ó gbọ́dọ̀ mọ dọ́gba pẹ̀lú apá òsì nínú equation yìí. Ajá sí pé tí ó mọ mú apá ọ̀tún dọ́gba pẹ̀lú apá òsì kí ni kí la mọ̀ sọ sí s yẹn tí ó mọ jẹ́ ọmọ dọ́gba òun náà ni pé mo ní kí ni 11 níbí báyìí ìtumọ̀ s plus 9 bí báyìí tẹ́ bá fẹ́ tú sí Yorùbá òun náà ni pé kí ni mo rò pọ̀ mọ́ 9 tí ó mọ fún mi ní 11 ẹ rí i pé 2 ni o ajá sí pé s mi jẹ́ 2 so tí s mi bá ti jẹ́ 2 mo lè tún nǹkan tí ó máa jẹ́ kí ni o 2 plus 9 is equal to 11 wọ́n dọ́gba àbí wọn ò dọ́gba ẹ rí i pé wọ́n ṣe kí ni o ẹ rí i pé wọ́n dọ́gba so ẹ rí i pé wọ́n dọ́gba a ti mọ equation a mọ̀ pé equation náà ni pé kí ni o tó bá jẹ́ pé nǹkan méjì bá ṣe kí ni o tó bá dọ́gba pẹ̀lú ara wọn àmì ìdọ́gba òun náà láti mọ̀ kí ni o àmọ̀ ní equation a ti mọ̀ pé equation wa lè ní variable ó dẹ̀ sì lè ní constant bó wà ní kí ni formula ó mọ̀ jẹ́ o ẹ rí i pé ibi tá a ti lọ náà nù tá a bá ní formula jẹ́ òfin kan tó jẹ́ pé mo ń lo àwọn lẹ́tà zero tàbí ká sọ pé kí ni o àwọn symbol ìṣirò lóríṣiríṣi àwọn àmì ìṣirò ẹ rí i pé tá a bá ti rí nǹkan kan ní ìsìn á ti mọ̀ pé zero ni bó la ṣe mọ́ ń dá mathematics mọ̀ ẹ rí i pé báyà tí n bá kọ 2 kíní kan 3 tàbí tí n bá kọ x y plus mathematics lélẹ́yìí so ti wá báwọn. ṣùgbọ́n yóò máa di kí ni a máa mọ formula àkọ́kọ́ náà ni pé kí ni o nínú formula ó gbọ́dọ̀ mọ ní equal sign gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan ó gbọ́dọ̀ mọ ní equal sign yàtọ̀ sí pé ó ní equal sign a máa ṣe kí ni o a máa ní bóyá 2 or more variables ẹ má gbàgbé o mo ti ṣàlàyé tí ń jẹ́ variable fún wa o so gbogbo bóyá gbé gẹ́gẹ́ bí kí ni o gẹ́gẹ́ bí adelé ẹ̀ ń tọ́ yẹ pé ó rọ́pò nọ́mbà kí nọ́mbà tó lè wà níbẹ̀ so tí èmi bá wọn ajá sí pé variable mi ó lè jẹ́ x y àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so òun náà ni pé ká tó ní formula ìyìn tí ó mọ̀ sọ pé formula ní kankan òun náà ni pé kí ni o ó gbọ́dọ̀ kọ́kọ́ ní equation ó gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ equation àníbó látẹ̀sí mọ́ ọmọ pé equation ní nǹkan yóò mọ̀ ní equal sign yóò máa wá ní bóyá variable méjì àbí jù kan lọ ajá sí pé tó bá jẹ́ variable kan rárá o kò ní jẹ́ kí ni o kò ní jẹ́ formula mo bó ti wá báwọn ẹ wá ara àwọn variable yìí o wọ́n mọ̀ dúró fún àwọn tá a mọ̀ tá a fẹ́ wá wọ́n mọ̀ dúró fún àwọn tá a mọ̀ tá a fẹ́ wá ó dẹ̀ mọ́ ṣe kí ni o ó máa ń ṣàlàyé àjọṣe eléyìí tó wà láàrin àwọn variable yẹn ẹ rí i pé tá a bá gbàgbé nígbà tá a ṣe kí ni o nígbà tá a kọ́ simple interest bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn a ní simple interest is equal to PRT divided by 100 ẹ rí i pé formula lélẹ́yìí o bó la ṣe mọ̀ pé formula ni pẹ̀lú òfin alákọ̀ọ́ náà ni pé formula ó mọ ní equality sign yàní pé yóò mọ jẹ́ equation ẹ rí i pé ó ní equality sign yóò dẹ̀ mọ ní variable tó ju méjì lọ tó jẹ́ méjì tàbí tó ju méjì lọ ẹ rí i pé náà variable àmì ìbàyẹn náà ni PRT kódà simple interest variable kan náà ni o tó ra fi ṣe kí ni o tó ra fi délé ẹ rí i pé pẹ̀lú fọ́múlà yìí nísìn wọ́n á lè fún wa ní p mi o bẹ́ẹ̀ nísìn wọ́n fún mi ní p mi kó jẹ́ 1000 r mi jẹ́ 2 t mi jẹ́ 3 ẹ rí i pé mo lè ṣe kí ni o mo lè wá tí simple interest yóò jẹ́ yóò mọ jẹ́ 1000 times 2 times 3 divided by 100 arákùnrin yóò gera wọn yóò mọ kú kí ni o yóò mọ kú 60 so ti ń bá wọn so ẹ rí i pé kí ni ẹ rí i pé ó ń sọ àjọṣe eléyìí tó wà láàrin àwọn variable bẹ̀rẹ̀ ẹni tàjọ ní ẹ̀ mo rò bó ti yá bá wọn. gẹ́gẹ́ bí àpèjúwe mìíràn a is equal to length times breadth formula lòun náà bó la ṣe mọ̀ pé formula ni o òun náà ni pé kí ni o ó jẹ́ equation bó la ṣe mọ̀ pé equation ó ní is equal to nínú ó dẹ̀ ní ju variable méjì lọ omi ká sọ pé ó ní ju variable kan lọ ó lè jẹ́ méjì tàbí kó ju méjì lọ ẹ rí i pé àwọn variable rẹ̀ nísìnyí báyìí náà ni pé kí ni o length breadth àti area ajá sí pé formula ilé òun náà ni pé kí ni o area of rectangle pẹ̀lú formula òun ajá sí pé yóò mọ jẹ́ gẹ́gẹ́ bí òfin tàbágbọ́n ni tá fi lè mọ́mọ́ kí ni o tá fi lè mọ́mọ́ area rectangle bí a bí àpèjúwe nísìn tí èmi bá jẹ́ àbí tí length mi bá jẹ́ 20 centimeter tí breadth mi jẹ́ 10 centimeter ajá sí pé mo lè mọ̀ pé area mi mọ̀ jẹ́ kí ni o 20 times 10 centimeter square ń gbọ́dọ̀ pé centimeter yóò mọ̀ jẹ́ 200 centimeter square so tí yóò bá wọn ọ̀yà bó wà ní ṣé formula lélẹ́yìí náà ẹ má gbàgbé òfin
yóò mọ jẹ́ equation bẹ́ẹ̀ ni equation ni bọ̀dá yìí yóò dẹ̀ mọ ní ju variable kan lọ so ní ju variable kan lọ bẹ́ẹ̀ ni a ní x àti y ajá sí pé formula ni o eléyìí ńkọ́ bó ni tí bá ní six squared plus d squared is equal to e squared ṣé formula lòun náà ẹ̀yẹ̀já wo àwọn òfin wa wò ẹ̀já yí ẹ wò àkọ́kọ́ náà gbọ́dọ̀ mọ jẹ́ equation ṣé equation ni bó láti mọ̀ pé equation ni ó ní equal to ó tún wá gbọ́dọ̀ ní ju variable kan lọ variable mẹ́ta la ní bíbá yìí a ní c a ní d a ní e o àjá sí pé gbà tó ti ní ju variable ọyọ kan lọ àjá sí pé formula ni o ọ̀dà bó wà ní eléyìí nǹkan tí bá nírú nǹkan báyìí y/2 plus 7 is equal to 0 ṣé formula lárákùnrin yìí náà ó yẹ já kọ́kọ́ fáwọn òfin wa wo ó gbọ́dọ̀ ní equal to ẹ̀yà ni yóò mọ̀ jẹ́ pé equation ni ó ní equation so á ní ju variable kan lọ variable mi ò la ní bíbá yìí ẹ rí i pé variable kan péré la ní bíbá yìí tí ń ṣe y o ìgbà tí variable wo ti jù kan lọ ajá sí pé ànímọ̀ pélé ní kíni o ànímọ̀ pé ní formula equation ni láti bíbá yà wá lè mófin kan yọ ajá sí pé gbogbo formula ni ó mọ jọ equation gbogbo formula ni ó mọ jẹ́ equation ṣùgbọ́n pé kìí ṣe gbogbo equation ni formula ní pé tẹ́ bá kíyèsí gbogbo àwọn formula wa ní bíbá yìí equation ni wọ́n gbogbo formula equation ṣùgbọ́n gbogbo equation kọ́ ni formula equation lárákùnrin ẹlẹ́ẹ̀kẹta yìí ṣùgbọ́n kìí ṣe kíni o kìí ṣe formula bó wà ní ìgbà tá a ti mọ̀ ipe formula in tó jámọ́ bá ṣe mọ̀ dá mọ̀ àti mọ̀ wọ́n àwa lè kọ formula o láì jẹ́ sí pé kọ́ tó wà ń bẹ̀ náà tàbí ẹni tí mò ń sọ ni pé a lè kọ tí kọ́ tó yẹn ò ní hàn gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn bá ní the formula for simple interest is PRT over 100 pé tẹ́ bá ṣàkíyèsí ìyìn fi síkọ́tò sí o bẹ̀rẹ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí pé síkọ́tò sí ń bẹ̀ ìsíkọ́tò yẹn sápamọ́ ni kálọ̀dì mọ́wọ́ tẹ́ bá ń ṣe word problem lọ tẹ́ bá rí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí is àbí a in tó túmọ̀ sí náà ni pé kí ni o in tó ń túmọ̀ sí òun náà ni ìsíkọ́tò ìgbà tí formula ti wá yìí wà bó wà ní ẹjá bọ́ sí subject of the formula kí ni à ń pè ní subject of the formula tá bá ní subject of the formula òun náà ni variable eléyìí tó jẹ́ pé sábà máa ń wà ní ẹ̀gbẹ́ òsì tí mo ń dá dúró tàbí ẹ má jẹ́ sọ pé tí mo wà lẹ́gbẹ̀ẹ́ òsì nìkan torí gbà mí wọ́n lè mọ́ kó wà lẹ́gbẹ̀ẹ́ òsì àwọn variable tí mo ń dá dúró àwọn variable tó dọ̀gá tó dàbí ọ̀gá hàn tẹ́ bá wo fọ́múlà méjèèjì tí mo kọ fún wa ẹ rí i pé eléyìí o sin bí báyìí ó dá dúró ni o àjẹsípò òun ni kí ni o subject of the formula formula yìí mo rò bó ti ń bá wọn tẹ́ bá ṣàkíyèsí area is equal to length times breadth èwo ló dá dúró variable wo ló takété sáwọn yòókù a ní àjẹsí pé èèyàn ni ọmọ jẹ́ kí ni o subject of the formula èyí ń kọ́ kí ni subject of the formula mi o x tó ti yà báwọn àwa lè mọ lo variable mi fi ṣe subject of the formula ẹ rí i pé wọ́n ní màkànmákàn lóye nísìnyí báyìí tá a bá fẹ́ lo subject of the formula a lè sọ pé olórí orílẹ̀-èdè wa President Buhari a lè sọ pé àwọn ni subject of the formula Nàìjíríà torí àwọn lọ̀gá pátápátá àwọn àyókù wà ń sàlẹ̀ ẹ rí i pé ìbò tún ń bọ̀ àwọn èèyàn sì ń dùbò òun náà ni pé kí ni o tó bá ti lè di máàcì báyìí ẹ rí i pé àti mọ̀ pé a ti ní president tuntun mìíràn tó bá jẹ́ pé wọ́n dìbò bàbá Buhari ó mọ kó lórí àga wọn níbo bóyá ní June àbí nǹkan kan ẹlòmíì ò mọ bọ́ bẹ́ẹ̀ ẹlòmíì tó bọ́ bẹ́ẹ̀ òun ló lórí bàbá Buhari náà ti wà nínú àwọn kíni o nínú àwọn ẹ̀mẹ̀wà àwa lè ṣe kíni o a lè lo nínú àwọn agbára ìṣirò nínú àwọn ẹwà eléyìí tí ń bẹ nù ìṣirò òun náà ni pé kíni o àwa lè fi variable tí èsè subject tẹ́lẹ̀ a lè fi ṣe gẹ́gẹ́ bí àpèjúwe a ní simple interest is equal to PRT divided by 100 níbí báyìí kí ni subject of the formula wa simple interest àbí kọ́mọ̀ fi dàrú ẹjẹ́ ń lo i lásán pé i òun ni subject of the formula tápẹ́ mo á fẹ́ fi r mo fẹ́ fi ṣe subject láti lo r fi subject náà ni pé kí ni o i yìí ẹ̀yọ́ lérí àlééfà r ni kọ́ mọ wà nípò rẹ̀
òun náà ni pé kí ni o ẹ gbé arákùnrin arú yìí wá níbi tó wà o yóò máa wà ní kí ni o ni ó máa wà ní ipò yìí nísìn eléyìí yóò bọ́ sínú ipò àwọn mẹ́wàá láti máa ṣe kí ni láti lè mọ fi variable kan sí subject of the formula kò lè rárá ó rọjú ẹ kọ́ gbá àlàyé tí mo fẹ́ ṣe inú àlàyé tí mo kọ́kọ́ fẹ́ ṣe òun náà ni pé kí ni o ẹ rí i pé ẹni tó rí bá ń fọ́ yóò lo paracetamol ẹni tó bá ní malaria yóò lo kí ni o antimalaria òun náà ni pé kí ni o gbogbo nǹkan ló ní tó ní kápá rẹ̀ ebi oúnjẹ ló lè kápá rẹ̀ so ti yá báwọn nínú ìṣirò náà ó ní àwọn nǹkan tó jẹ́ pé ó ní kápá nǹkan kan ẹ rí i pé lánàá nígbà tá à ń ṣe binary operation à ń wá inverse ẹ rí i pé additive inverse òun náà ni pé kí láà máa rò mọ́ element kan tí ó mọ fún wa lódo pé òun náà ní negative ajá sí pé tó lè pa addition subtraction ni o àtúnṣe multiplicative inverse náà ṣe pé yóò mọ jẹ́ 1/, kínní kan pé n tó lè pa multiplication náà òun náà ni pé 1/, nǹkan kan nǹkan yẹn yà ní pé reciprocal rẹ̀ so tí ẹ bá àti mọ tó lè pa kínní tó lè pa addition òun náà ni ká subtract tá bá fẹ́ pa subtraction òun náà ni ká add tá bá fẹ́ pa multiplication ká divide tá bá fẹ́ pa division ká multiply tá bá fẹ́ pa square ká square root ká wá square root rẹ̀ tá bá fẹ́ pa square root ká square rẹ̀ tá bá fẹ́ pa cube root ká wá cube ẹ̀ so tí a bá wọn ẹ kọ́kọ́ gbọ́ yẹn yé so lẹ́lẹ́ẹ̀kejì bákan náà wẹ̀ òun náà ni pé kí ni o ìgbà tá a ti mọ̀ pé tó lè mọ pa àwọn nǹkan kan yìí lẹ́yìn rẹ̀ náà ìtẹ́ ọkọ̀ mọ̀ ṣe tẹ́ bá fẹ́ change the subject of the formula náà ni pé kí ni o tó bá jẹ́ pé ó ní fraction nú ẹ ọkọ̀ yẹn ju fraction yẹn so tí bá tó bá jẹ́ pé ó ní fraction nú ẹ ọkọ̀ yẹn ju fraction rẹ̀ tàbí radical rí pé ńgbà tá a ṣe sort àti mọ̀túnmọ̀ radical ni tó bá yẹ pé nǹkan jẹ́ kí ni o nǹkan jẹ́ bí square root so tí bá tàbí ó jẹ́ bí cube root àbí nǹkan kan báyẹn ok nísìnyí báyìí mo á fẹ́ fi haru mo fẹ́ fi ṣe subject of the formula haru fẹ́ jọ̀gà ajá sí pé ọmọ campaign fún gbogbo àwọn èèyàn wọ́n tún wá àjọ ń dupò ọ̀gá ní o p bẹ́ẹ̀ ká pé tinú Àtíkù ní haru yìí ajá sí pé p Peter Obi tí jẹ́ Tinubu ṣe é pé in tí Àtíkù ọmọ wa òun náà ni pé kí ni o báwọn méjèèjì yòókù ó ṣe lulẹ̀ ẹ rí i pé àwọn méjèèjì yòókù yìí wọ́n lẹ̀ mọ́ kí ni àjọṣe tó wà láàrin gbogbo wọn dẹ́nẹ́ tún gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé nínú nọ́mbà tẹ́ fẹ́ pa òun kẹ́ tó pa ẹ mọ̀ pé àjọṣe wo ló wà ń bẹ̀ rt àjọṣe tó wà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni multiplication mo sọ pé p times r times t mo rò bó ti yé mi báwọn divided by 100 àjọṣe pé àjọṣe kódà ọ̀pamọ́ tó wà ń bẹ̀ òun náà ni multiplication àjọṣe tó wà láàrin Peter Obi Tinubu àti Àtíkù òun náà ni pé kí ni o wọ́n jọ ń dupò ààrẹ ọ̀yà ká pé Tinubu Àtíkù nísìn ó wá fẹ́ lọ kí lẹ ọkọ mọ ṣe ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ pa fraction bẹ́ẹ̀ náà ẹ ọkọ mọ clear fraction kí ládẹ fi lè clear fraction òun náà ni pé kí ni o tẹ́ bá fẹ́ pa nǹkan kan tó wà ní denominator ẹ mọ multiply nǹkan ọ̀hún ní numerator so ti bá wọn tàbí kẹ́ mọ dára yín láàmú tó wáyé pé numerator lẹ fẹ́ pa kí ni òun gangan ẹ mọ gbé sísàlẹ̀ tó wáyé pé denominator lẹ fẹ́ pa kí ni òun gangan ẹ mọ̀ gbé sókè so oníṣẹ́ báyìí a fẹ́ kọ́ mú 100 kúrò lọ́nà náà torí òfin náà ni pé kí ni táwa pé a ní fraction ká kọ́ mú kúrò lọ́nà náà so ajá sí pé lè ọmọ jẹ́ kí ni o multiply through by 100 so tí bá tó bá yẹ pé denominator lọ́wọ́ a máa multiply tó bá jẹ́ pé numerator lọ́wọ́ a máa divide ajá sí pé ọmọ jẹ́ 100 times i ìtẹ̀bá ṣe fún Táyé ẹ gbọ́dọ̀ ṣe fún Kẹ́hìndé o kẹ́mọ́ rí jà béjì ẹ rí pé a sọ pé equation náà ni pé kí ni apá tún ọmọ dọ́gba pọ̀ máa pọ̀ sí àyàgbé tí n bá ní 100 times imb báyìí tí n wá fún arákùnrin yìí mo ti ṣàbòsí náà so ti yé báwọn so òun náà jẹ́ kí ni o 100 times prt over 100 kí lẹ ṣàkíyèsí ẹ pé lè ti gera wọn kí ló kù ta ní 100i is equal to prt ẹ rí pé ọ̀tá rẹ̀ ti ń tán lọ r la fẹ́ gbé kú o so ti yé báwọn kí ló kù tá a tún fi mọ r okùn p àti t kí lájọṣe tó wà láàrin wọn pẹ̀lú àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan òun náà ni pé kí ni o òun náà ni pé multiplication kí ládẹ ló lè pa multiplication divide ẹjá sí pé màmá sọ pé kí ni o divide through by kí la fẹ́ divide pẹ̀lú kí ló ń dá dúró ẹ̀wọ̀n pr la fẹ́ mọ̀ kí ló ń dá dúró pt ọ̀yà ní tí n bá tún ṣe fún apá tún
mo gbọ́dọ̀ ṣe fapá sí yọmọ jẹ́ 100i divided by pt prt divided by pt ẹ pé tẹ́ bá ṣàkíyèsí tí ó gé tí o p ó gé p o kí ló kúnlẹ̀ 100i is equal to pt r ẹ pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ r ti dá dúró lọ́tọ̀ kò túmọ̀ sí pé mo ń sọ pátíkù ni ó wọlé so tí a bá ń sọ ẹgbẹ́ r is equal to 100i over pt a lè lo Tinubu bákan náà ẹ̀wẹ̀ òun náà ni pé ajá sí pé tí n bá ti kọ́kọ́ divide tán níbí báyìí mo ti ní 100i is equal to what prt so tó bá yẹ pé Tinubu ni mo fẹ́ kó mọ wà lérí àga àlééfà ajá sí pé máa pa àwọn méjèèjì yìí dànù bó mo sì lè pa wọn kí làjọṣe tó pa wọn papọ̀ òun náà ni multiplication ajá sí pé máa ní divide both sides by what by pr ọ̀yà kí ni wọ́n máa jẹ 100i over pr is equal to prt over what pr ẹ pé méjèèjì ó gera wọn ajá sí pé Tinubu náà ti di ààrẹ báyìí yóò jẹ 100i divided by pr káwọn obedient náà mọ bínú òun náà ni pé kápẹ́ obedient náà lẹ́fẹ̀ẹ́ fi ṣe subject of the formula a ní 100i is equal to prt kí láàmú pa ní ìsìn kí láàmú mú kúrò lọ́nà òun náà ni kí ni o òun náà ni r àti t ajá sí pé tún divide yóò mọ jẹ 100i over rt is equal to prt over rt so p mi ó máa jẹ kí ni o p mi ó máa jẹ 100i divided by rt ẹ dákun sọ yé wa ìgbà tí eléyàn ti yé wa ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ mìíràn tí wọn bá fẹ́ sọ pé subject of the formula wọ́n lè sọ pé write in terms of bẹ́ẹ̀ nísìn wọ́n ní write age in terms of a and r in the formula so tí wọn bá fẹ́ sọ pé change make age the subject of the formula wọ́n tún lè kọ báyìí ìkan náà ló túmọ̀ sí so tí mi bá ìkan náà ló túmọ̀ sí ká má jẹ́ ó dàrú so age squared minus r squared eléyìí náà ò le rárá òun náà ni pé àkọ́kọ́ mọ̀ pé kí la fẹ́ fi ṣe subject of the formula òun náà ni pé tí a bá ti kó lórí àléfà òun náà ni pé kí h o ẹ wá máa identify àwọn ọ̀tá h kí ni àwọn tó ń dá h dúró ó kọ́kọ́ wà nù kòròfo tí a mọ̀ sí square root arákùnrin yìí náà ọ̀tá rẹ̀ ní o eléyìí náà ọ̀tá rẹ̀ ní o ẹ máa ṣe kí ni o ẹ mọ̀ ṣe kí ni ẹ mọ̀ yọ wọn kó lọ́yọ kọ̀ọ̀kan ẹ pé náà ọ̀tá tó súnmọ́ ni àtèyí tó jìnnà sí ni èwo la lè kọ́kọ́ yọ ná ẹ rí i pé eléyìí tá a kọ́kọ́ yọ òun náà ní kí ni o òun náà lèyí tó bá súnmọ́ ni mo fi sọ pé tó bá yẹ pé ẹ ní kí ni ń bẹ tẹ ẹ bá ní fraction ń bẹ ẹ kọ́kọ́ pa fraction dànù tẹ bá ní fraction ń bẹ tó bá yẹ pé radical ló wà ń bẹ a kọ́kọ́ pa radical dànù so ti yẹ báwọn so kí la lè fi lè mọ pa radical pẹ̀lú àlàyé tí mo sọ lẹ́ẹ̀kan tó yẹ pé square root ni a máa square rẹ̀ so ti yẹ báwọn ajá sí pé màá sọ pé ń gbọ́ pé square root mo kọ́kọ́ fẹ́ pa màá ní square both sides square both sides yóò máa jẹ a square ìmọ̀ fún wọn lọ́wọ́ kọ̀ọ̀kan ẹ̀yin gbúdọ̀ ṣàbòsí ìṣirò náà mo ń ṣe déédéé so ajá sí pé lè náà jẹ pi square r square so ti ń bá wọn square root of h square minus r square ẹ̀tún fi lè náà ní square ẹ̀rí pa fún ọ lọ́wọ́ kọ̀ọ̀kan kò fi ní ṣàbòsí ẹnìkan ò ní mọ rojú kókó ẹ mọ̀ rí já o so ti ń bá wọn ẹ̀rí pé lè yọ padà ṣe kí ni eléyìí ó gélé kí ni mo ní sìn a squared is equal to pi square r square ọ̀yà h square minus r square ọ̀tá rẹ̀ ti ń tán lọ kí ló tún kù tó tún dá dúró eléyìí náà tún wà ń bẹ̀ ọ́ tó tí mi bá ọ́ eléyìí wà ń bẹ̀ ọ́ eléyìí náà dẹ̀ ṣe kíni eléyìí náà tún wà ń bẹ̀ ajá sí pé tí àkọ́kọ́ ṣe ni nísìnyí báyìí ẹnìkan fà yín lẹ́sẹ̀ ẹnìkan dì mọ́ yín ó dì yín mú tó tí ẹ bá ọ́ ẹ rí i pé èyí tó bá kọ́ rọrùn fún ilé ẹ̀kọ́ gbé kúrò nísìnyí báyìí eléyìí òun ló fẹ́ rọrùn fún wa torí òun ló wà lẹ́gbẹ̀ẹ́ lè kọ́kọ́ fún ṣẹ̀dánù èyí tó mọ̀ sọ ni pé tó bá yẹ pé in tó wà lẹ́gbẹ̀ẹ́ bracket tẹ bá ní nǹkan nu bracket ẹ tún wá lọ tà mí ń ta èyí tó kọ́kọ́ wà ń ta òun ẹ kọ́kọ́ yanjú náà so ti yé báwọn èyí tó kọ́kọ́ wà níta yẹn ẹ kọ́kọ́ yanjú náà so ajá sí pé eléyìí nísìnyí báyìí àtìmọ̀pá àjọṣe tó wà láàrin àwọn méjèèjì multiplication ni o ajá sí pé máa gélé yìí kò dẹ̀ sọ fún atọ́ ipá àjọṣe tó wà láàrin wọn multiplication ni tẹ́ bá fẹ́ gbé kúrò kí lẹ́mọ̀ ṣe ẹ mọ̀ divide màá tún divide both sides by pi squared r squared ọ̀yà ajá sí pé ilé ọmọ jẹ́ a squared divided by pi squared r squared ǹtí bá ṣe fún táyé
mo gbọ́dọ̀ ṣe fún Kàndé o pi square r square a square minus r square over what pi square r square máa bẹ̀rẹ̀ pé ṣe bẹ́ẹ̀ ní àmọ́ fún lọ́wọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nísìnyí báyìí táàmù kan lélẹ́yìí náà tó bá jẹ́ pé addition àbí subtraction ò tí ì dá wọn láàrin àti ìdé táàmù míì so ti torí ẹ̀ ní wọ́n jọ ní náà ní ìpele yóò ṣe kí ni o yóò gera wọn ọ̀tá rẹ̀ ń tán lọ kí ló tún kù a square is equal to pi squared r square h square minus r square ẹ rí i pé h la fẹ́ mẹ́ẹ̀ túmọ̀ gbàgbé o kí ló tún kù tó ń dá dúró arákùnrin yìí o so ti yé bá wọn arákùnrin yìí o àtẹlẹ mo dẹ̀ sọ fún wa tẹ́ ẹ bá ń bọ́ ta méjì jà ará àtàlẹ̀ kọ́kọ́ mọ gbá dànù so ará àtàlẹ̀ lè yọ ọkùnrin yìí òun ẹ kọ́kọ́ yanjú dànù náà kí làjọ ṣe tó wà láàrin h yìí àtàrà àta minus kí mo lẹ́fì mọ́ pa minus add ajá pé màá ní add r square to both sides so tí ìtẹ́ bá ń ṣe fápọ̀ tún ẹ mọ̀ ṣe fápọ̀ sí ajá pé ọmọ jẹ́ a square pi square r square plus r square is equal to h square minus r square plus r square ẹ pé minus r square plus r square yọ gbọdọ̀ so tí bá ẹ ó ti kú so kí ló kún lẹ́ báyìí a squared pi squared r square plus r square is equal to h square ọ̀yà kí ló tún kù tó ń dá h dó h ti fẹ́ win nìkan àyàfà arákùnrin òkè kí láà fi mọ́ pa square ẹ mọ̀ lo square root ajá sí pé máa sọ pé kí ni o take square root of both sides ọ̀yà kí ni ọmọ wa jẹ báwọn ajá sí pé máa wà ní square root of a square divided by pi square r square plus r squared is equal to what h square square root ẹ rí i pé arákùnrin yóò gera wọn tó bá wù àwọn lè tún kọ pé yọmọ jẹ h òun náà pé kọmọ wà lẹ́gbẹ̀ẹ́ standard form ni pé kọmọ wà lẹ́gbẹ̀ẹ́ òsì tó ti yọmọ jẹ square root of a square pi square r square plus r square tó bá wù yín ẹ lè ṣe síwájú sí i tó bá yẹ pé ẹ rí ánsà yín níbí báyìí òun náà ni pé àwa ICM wa káfí lè ṣe léyìí di single fraction ẹ mọ̀ pé lè ọjà pi square r square in pi square r square 1 times a square yóò jẹ a square plus 1 in pi square r square yóò mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ r square times pi square r square mo rò bó ti yé mi báwọn ẹ pé tẹ bá ṣàkíyèsí rẹ̀ r square bó ti yé mi báwọn ẹ lè fi kí ni ẹ lè fi answer yín lè báyìí so tó ti tàbí ẹ lè dó síbi báyìí náà so tẹ bá dẹ̀ tún fẹ́ dó síbẹ̀ tẹ tún lè ṣe náà ni pé ẹ rí pé h mi ní ìsìn r square kọ́ mọ́ mo lè gbé r square jáde bí ẹ pa square bẹ́ẹ̀ báyìí náà mo rò bó ti yé mi báwọn so ti yé so tàbí ẹ mọ̀ wọ́ọ̀rì níbẹ̀ yẹ pé denominator nìkan wà numerator nìkejì wà so ẹ fi answer yín lẹ̀ báyìí ẹ dàkún sóyè wa bóò ni ẹ jẹ́ ń fún wa ní eléyìí tó tún le jù báyìí lọ fún àǹfààní àwa tá à ń ṣe WAEC wọ́n ní make K the subject of the formula and T is equal to 2 pi ìbéèrè y kìlélẹ́yò L square plus K square divided by 2GL wọ́n á ní lẹ́yìn rẹ̀ find K kí ni kí ọmọ jẹ́ when L is equal to 1 and T square is equal to 4 pi squared divided by G. So 4 pi squared divided by G. Láti ṣe léyìí kò lè rárá. Òun náà ní pé àkọ́kọ́ formula wa L squared plus K squared divided by 2GL. Ọ̀yà kí ni wọ́n ní á fi ṣe organism K? Òun ni o. Kí ló ń dá K dúró? Ọ̀tá pọ̀ o. Eléyìí ọ̀tá ni o. Arákùnrin yìí ọ̀tá ni kòròǹfò yìí ọ̀tá ni eléyìí náà ọ̀tá ni o. Èwo la alákọ̀ọ́kọ́ mọ mú kúrò ń bẹ̀? Eléyìí tó bá ṣe kí ni o? Tó bá yẹ pé radical wà ń bẹ̀. So ti bá wọn. Àjàsí pé kí láfi pa radical yìí kò? Òun náà ní pé kí ni o? A square. Níta fi lè pa square root ní ká square. Àwa ni take square root of both sides. Yeah. I take square. No, I'm going to put square root. To take square of both sides. I just build a T squared. 2 squared pi squared L square plus K square 2GL square. F fún gbogbo wọn ní square òun lọ́yọ̀ kọ̀ọ̀kan. Ẹ pé tẹ́ bá ṣàkíyèsí arákùnrin yóò gélé yìí o. Kí ló kù tá nílẹ̀? T square is equal to 2 square mi jẹ́ 4 àbí pi squared
ilé ọmọ jẹ́ kí ni s square plus k square divided by 2gl ọ̀tá tí ń tán lọ ẹgbẹ́ tẹ́ bá tún ṣàkíyèsí rẹ̀ kí lọ̀tá rẹ̀ ní bíbá eléyìí o àti eléyìí àti eléyìí so ti bẹ̀tùmọ́lẹ́ olẹ́yọ̀kọ́ mọ́ pa ará àta ẹ̀rí pé ìtọ́ fẹ́ jára àta jù òun náà léléyìí 4 pi squared ajásípá ọkọ̀ yanjú rẹ̀ kí lájọṣe tó wà láàrin ará àta àtàwọn ará nílé multiplication kí mo dẹ̀ lẹ́fì mọ́ pa tó bá yẹ pàjọṣe yẹn jẹ́ multiplication ẹ mọ̀ divide ajásípé máa ní divide both sides by 4 pi squared mo bó ti ń bá yóò máa jẹ t squared divided by 4 pi squared is equal to 4 pi square L square plus K square 2GL divided by what? 4 pi squared. Mo bó ti mi bá. Ẹ rí pé eléyìí ó ṣe kíni o. Yóò gé arákùnrin yìí dànù. So ti mi bá. Kí ni mo nílẹ̀ T square 4 pi squared is equal to what? L square plus K square divided by 2GL. Ẹ rí pé ọ̀tá méjì kún báyìí. Eléyìí àti eléyìí. Èwo lẹ́yìn ọkọ̀ pa denominator. Torí mo ń tẹ bá ní ara ọ̀tá alẹ́ àtọ̀ tó òde ni ẹ kọ́kọ́ yanjú so ti ajásípélé láọ̀kọ́ pa ìsàlẹ̀ lọ́wọ́ àjọṣe tó tún wà láàrin ìsàlẹ̀ àtòkè òun náà ni division kí lẹ́fì mọ́ pa division multiply that's when multiply through by 2gl ajásípé ọmọ jẹ́ kí ni o 2gl times t square divided by 4 pi square is equal to 2gl times l square plus k squared 2gl ẹ bá ṣàkíyèsí àwọn akọrin méjèèjì wọ́n gẹ́ra wọn ilé ọmọ jẹ́ kí ni o 2glt squared divided by 4 pi squared is equal to l squared plus k squared kí ló tún kù tó ń dá dúró ẹ rí i pé tó tún kù tó ń dá dúró òun náà ní ẹ́lí àjọṣe tó sì so àwọn méjèèjì papọ̀ òun náà ní kí ni o addition kí láà fi mọ̀ pa addition subtraction that one subtract l squared from both sides I just be 2glt square 4 pi square minus l square. And that could is equal to l square plus k square minus l square. Ilé òṣèkínú, ilé ògèrà wọn. Mo rò bó ti yé mi báwọn. Ẹgbẹ́ tí mo ní lẹ́nsìn ni 2glt square divided by 4 pi square minus l square is equal to k square. Ó tún wá kọ̀tà kan tí ń bẹ lókè. Kí la fi mọ yanjú rẹ̀? Square ni o, a máa lo square root. A wá ní take square root of both sides. Tó wáyé pé kíìbù ló ní kọ́, kíìbù root lẹ́lò. Ní tí n bá ṣe fún Táyé, màá ṣe fún Kẹ́hìndé. Yóò jẹ́ 2glt squared divided by 4 pi squared minus l squared is equal to square root of k squared. Kí lẹ ṣàkíyèsí? Ẹgbẹ́ àwọn méjèèjì yóò gera wọn. Kí ló kù tí mo ní sin k? Yóò máa jẹ́ is equal to what? 2glt squared minus l squared divided by 4 pi squared. So ti yé mi báwọn. Ẹ rí pé béèrè wa padà wá ẹ wo òun ò ní á dúró síbí báyìí o ìbéèrè wa sọ fún wa pé kí ni o ká mọ wá ké kí ni kí ó mọ jẹ́ ń bọ̀ ẹ jẹ́ n kọ́pì rẹ̀ wá so ẹ rí pé a ti kọ́kọ́ ṣe kí ni o a ti kọ́kọ́ wà ìbéèrè wa ni kí ni kí ó mọ jẹ́ tó bá jẹ́ pé kí ni o tó bá jẹ́ wípé ẹ́lì mi bá jẹ́ 1 so tí èmi bá títí square mi bá dẹ̀ jẹ́ kí ni o 4 pi square g kò lè rárá òun náà ni pé bí tí n bá ti rí ẹ́lì nìsín ìmọ̀ ṣe kí ni o ìmọ̀ gbé 1 sí bí tí n bá ti rí t square ìmọ̀ gbé arákùnrin yìí sí kí ni ó máa jẹ ajá sí pé yóò jẹ k is equal to square root of 2g wọ́n ti ní kí bọ̀dá yóò mọ̀ jẹ́ 1 then t square wọ́n ti ní kó náà mọ̀ jẹ́ 4 pi square over g ẹ lè gbé wá sí denominator so kẹ papọ̀ máwọn tó wà ní denominator tẹ́lẹ̀ ẹ̀rí pé tó wà ní denominator náà ní pé kí ni 4 pi square then minus 1 square so ti mi bá kí lẹ ṣàkíyèsí arákùnrin yìí gé arákùnrin yìí g yìí gélé yìí o kí lákùn ta ní k is equal to square root of 2 1 square 1 k is equal to square root of 1 which is equal to 1 ẹ̀rí pé kò sí kí ni ẹ̀rí pé kò ní rárá báyìí òun náà láàmọ̀ ṣe kí ni o òun náà láàfin mọ gbé láàfin mọ fi nǹkan ṣe subject of the formula tẹ́ ẹ bá gbàgbé kí ni formula equation ni o tó jẹ́ pé ó ní kí ni o tó ní ju variable kan lọ tó ní ju variable kan lọ mo dẹ̀ ní tẹ́ ẹ bá fẹ́ fi subject ṣe nǹkan ṣe subject of the formula òun náà ni pé tó jọ̀gá tẹ́lẹ̀ kẹsọ ọdọmọṣẹ́ kẹsọ ẹlòmíì di kí ni o kẹsọ ẹlòmíì dọ̀gá kẹsọ ẹlòmíì dọ̀gá ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa bó ni ẹ jẹ́ á bọ́ sí polynomials.
polynomials. En tó bá ní béèrè ẹ lè náwó tàbí kẹ́ gbé sí nínú comment má dẹ̀ sì dá wa lóhùn. So polynomials kí ni à ń pè ní polynomial? Ẹ mọ̀ tún mọ̀ ọ̀rọ̀ láti bí ọ̀rọ̀ gangan fúnra lára rẹ̀. Ẹ pé nínú àlàyé tí mo ṣe òun náà ni pé kí ni ẹ mọ̀ mú ṣírò láti ìpìlẹ̀ òun ni òní ojú ó le. Tá bá ní polynomial, poly ìtumọ̀ poly òun náà ni pé many. Ẹ pé tí wọ́n bá ní polytechnic ṣe pé ní Nàìjíríà ní polytechnic. Ṣe pé nínú JAMB tẹ́ẹ̀mù yìí wọ́n ní ẹ mú poly, wọ́n dẹ̀ sì ní ẹ mú monotechnic. Polytechnic ni gẹ́gẹ́ bí àpèjúwe bí Poly Ìbàdàn, polytechnic ni. Monotechnic ni bí Federal School of Surveying. So ti yé báwọn. Polytechnic ni pé kí ni ojú kọ́ọ̀sì kan tí wọ́n ṣe ń bẹ̀ lọ. Bẹ́ẹ̀ monotechnic náà ni pé nǹkan kan ni wọ́n ṣe. Ẹ rí pé ní School of Surveying, survey nìkan ni wọ́n ń ṣe. Wọn ò ní mọ̀ accounting bẹ́ẹ̀ o. Wọn ò dẹ̀ ní mọ̀ ṣe medicine bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ tá bá ní polytechnic, òun náà ni pé kí ni ojú ìmọ̀ kan tí wọ́n ń kọ́ ń bẹ̀ lọ. So ìtumọ̀ poly mi báyìí náà ni pé kí ni in tó pọ̀. So ti yé báwọn. Tẹ́ bá wá gbọ́ nomial, ìtumọ̀ nomial náà ni pé kí ni terms. Ẹ pé mo ṣàlàyé terms lẹ́ẹ̀kan. Òun náà ni pé kí ni tó bá ti jẹ́ pé tí n bá kọ irú nǹkan báyìí gẹ́gẹ́ bí àpèjúwe, tí n bá kọ 4xy squared plus 3s minus 5. Polynomial ni mo kọ yìí o. Torí táàmù kan ni. Táàmù kan lélẹ́yìí náà. Bó la ṣe máa mọ̀ táàmù? Tẹ́ bá ti rí, tẹ́ bá ti kọ nǹkan kan, bá ti kọ expression kan, addition àbí subtraction bá ti tẹ̀lé, táàmù rẹ̀ ti pinnu. Ẹ pé lẹ́yìn ọdún mẹ́rin, táàmù àwọn olóṣèlú mọ́ ń pin àbí tí wọ́n bá fẹ́ gbé gbàgbọ́ mi wọ́n lè contest fún mi. So ti bá so eléyìí náà táàmù kan ni o. Lẹ́yìn minus yìí náà àtúntì kó táàmù mìíràn. So ti bá ẹ rí pé torí ipò ti ju táàmù kan lọ, àfi mọ́ ń pè ní polynomial. Káwa lọ mọ̀ ẹ rí pé èèyàn ni gbogbo wa. Ṣùgbọ́n bá ṣe jẹ́ èèyàn tó náà, a tún wá lè tún ṣe àdáyanrí wa nígbà ọkùnrin lélẹ́yìí, obìnrin lélẹ́yìí. Eléyìí ọkùnrin ni torí àwọn features tó ní, bóyá àwọn tá a fi mọ́ ń dọ́kùnrin mọ̀. Wọ́n pẹ́ nu tá a fi mọ́ ń dọ́kùnrin mọ̀ òun náà ni pé kí ni bóyá ọkùnrin mọ́ ń wọ ṣòkòtò. Bó ti ẹ pé àwọn kan tí àwọn obìnrin mi ti wọ ṣòkòtò ní ìsìn. Bẹ́ẹ̀ gbogbo àti mọ́ tá a fi mọ́ ń dọ́kùnrin àtobìnrin mọ̀. Sí biology class ni àbámọ̀ sọ. So ti ẹ bá wọn. So polynomial náà a lè pín tàbí ká fún lórúkọ pẹ̀lú táàmù tí wọ́n ní. Máa padà mọ̀ ṣàlàyé, á padà máa gbàgbọ́ yẹ̀rẹ̀ yìí dáadáa. Tàbí pẹ̀lú degree wọn. Term wise àti degree wise. Ọ̀yà ẹja ọkọ̀ mú term wise. Tá bá ní term wise àti mọ̀ term yìí o. Term mélòó lárákùnrin yìí ni? Ẹ rí pé ẹja kà mo ní bó láti mọ̀ term tó bá ti jẹ́ pé addition. Tá bá ti kọ expression kan, addition àbí subtraction bá ti tẹ̀lé, táàmù rẹ̀ ti tán nù. Ajá sí pé táàmù àkọ́kọ́ rèé o. Táàmù ẹlẹ́ẹ̀kejì rèé, táàmù ẹlẹ́ẹ̀kẹta ni. Ọ̀yà. So nígbà tá a ti á mọ̀ báwọn, ajá sí pé tí n bá kọ 4xy square, táàmù mélòó lè? Táàmù kan nìyẹn. A máa pèlè ní monomial expression. Monomial expression náà ni pé kí ni o? Expression táàmù kan. Ọ̀dà. Tí n bá gbé arákùnrin yìí sí padà sí plus 3s square, táàmù mi ti di mélòó? Alákọ̀ọ́kọ́ rẹ̀, ẹlẹ́ẹ̀kejì rẹ̀, táàmù yẹn ti di mélòó báwọn? Ó ti di méjì. Ṣé lè gẹ́sìn tí ó jẹ́? Ọyọ̀ kan jẹ́ mono, méjì ó jẹ́ kí ni o? Binomial expression. Ajá sí pé tẹ́ bá ń gbọ́ binomial expression. Binomial expression ni expression táàmù méjì. Bóò ni tí n bá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ńkọ́? Bóyá bí arákùnrin -5, ẹ rí pé mo ti ní táàmù mẹ́ta. Kí lè léyọ̀ mọ̀ jẹ́ o? Ẹyẹ tún against trinomial expression. So ti ń bá wọn. So ti ẹ rí pé à ń fún wọn lóko. A lè ní kí ni o? A lè ní quatic expression náà. Tàbí tó bá ti ju kí ló kọ ẹ lọ, ẹ lè mọ sọ pé kí ni o? Expression of tàbí fourth term expression. So ti pa bùkátà láti mọ fún gbogbo wọn lóko. Tó wáyé pé expression mẹ́wàá, term mẹ́wàá ló wà ń bẹ́ẹ̀ kan lè sọ pé kí ni o? 10th term expression. So ti yé báwọn, à ń tà fi mọ́ fún wọn lóko ni. Pẹ̀lú kí ni o? À ń ṣàdáyẹrí, à ń fún wọn lóko pẹ̀lú kí ni o? Pẹ̀lú táàmù tí wọ́n ní. Wọ́n lè fún wọn lóko pẹ̀lú degree náà. Degree wise. Kí là ń pè ní degree? Ó kọ mìíràn tá a lè fún degree òun náà ní kí ni o? Order. Order náà ni nínú tá bá ní expression kan.
order náà ni pé kí ni o degree power tó pọ̀ jù nínú kí ni o nínú expression ẹ wá àpèjúwe x cube plus 4x square plus 5x plus 9 polynomial eléyìí o bẹ́ẹ̀ ni táàmù mélòó ló ní táàmù mẹ́rin so ti ẹ bá wọn tẹ bá ṣàkíyèsí rẹ̀ àwọn power ni o 3 yìí power ni o 2 yìí power ni o kódà eléyìí náà tún ní 1 ó ní power ṣùgbọ́n sápamọ́ tàbá ní x raised power 1 àṣẹ ìpóhùn náà ní x ní ajá sí pé ó ní power eléyìí náà ní power 0 ni so ti èmi báwọn power tó bá wá pọ̀ jù ń bẹ̀ yẹn òun ni ó mọ sọ degree rẹ̀ tàbí order rẹ̀ ajá sí pé power ò lọ́pọ̀ jù ń bí by 3 so ti èmi báwọn tí n bá pa 3 náà rẹ̀ so ti yé power ò ló tún pọ̀ jù nínú expression nínú polynomial nísìn 2 so ti èmi báwọn ajá sí pé eléyìí ọmọ jẹ́ kí ni o eléyìí ọmọ jẹ́ polynomial of degree 2 tí n bá èyí tí mo parẹ́ òun tí n bá gbé síbẹ̀ padà ńkọ́ yóò mọ̀ di kí ni o polynomial of degree 3 tó bá jẹ́ pé n tó pọ̀ jù ń bẹ̀ order tó pọ̀ jù ń bẹ̀ tó bá jẹ́ pé 0 ni constant ni o gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní 9 pé kí ni order 9 yìí 0 ni bó láti mọ̀ pé 0 sẹ́yìn pé mo lè sọ pé x raised power 0 tó wáyé pé in terms of s ló wà ajá sí pé léyìí yóò mọ̀ jẹ́ constant bó ni tí n bá ní 5s plus 9 ńkọ́ kí ni highest power tàbí highest order tó wà níbí báyìí 1 ni yóò máa jẹ́ kí ni o linear a mọ̀ pé ní linear expression so tí ẹgbẹ́ àti ń fún lóókọ pẹ̀lú term mọ́ à ń fún lóókọ pẹ̀lú kí ni o pẹ̀lú order tàbí degree order bó ni tí n bá ní 4x squared plus 5s plus 9 ẹ rí pé kí ni order rẹ̀ ń sìn 2 order tàbí degree ni tó ṣe kí ni o in tó bá pọ̀ jù ẹ rí pé 2 ni power tó pọ̀ jù ń bẹ a máa pè lé ní kí ni o quadratic expression so tí yẹn bá wọn so tí bá pè lé nǹkan x cube plus 4x square plus 5s plus 9x plus 9 ẹ rí pé tẹ bá ṣàkíyèsí rẹ̀ kí ni order rẹ̀ òun náà ni pé degree tó pọ̀ jù ń bẹ kí ni degree tó pọ̀ jù ń bẹ 3 eléyìí ọmọ jẹ́ kí ni o cubic expression káwá lọ mọ́ a lè ní quatic expression náà quatic òun náà ni pé kí ni o tó bá jẹ́ pé power tó pọ̀ jù ń bẹ 4 ni o so ti yẹn bá wọn ẹ lè ní quintic náà tó wáyé pé power tó pọ̀ jù ń bẹ 5 ni o so ti yẹn bá wọn òfin kan tí mo fẹ́ ká dì mọ́ bíbá yìí náà ni pé kí ni o tá a bá ní expression degree 2 factor méjì ni ọmọ ní bí a sì ti bá ní equation pé mo lè sọ ilé náà di equation nísìn x square plus 4x plus 4 irú equation olélẹ́yìí quadratic equation torí power tó pọ̀ jù ń bẹ 2 ni so eléyìí ti jẹ́ quadratic equation a máa pè ní quadratic ajá sí pé òfin tí tó fi yẹn sọ ní pé ní yóò mọ ní kí ni yóò mọ ní 2 root tó bá ní equation of degree 2 a máa ní 2 root náà ni pé kí ni àwọn tá a lè fi sí tí ó mọ sọ dòdò so ti bá kí làwọn answer rẹ̀ answer bí ó lá máa rí tá bá sọ́ọ̀fù quadratic equation méjì pé tẹ́ bá sọ́ọ̀fù linear equation bí irú eléyìí tá bá ní x plus 3 is equal to 0 pàṣẹ mi làwọn get answer kan torí pé linear ni ó dẹ̀ ní degree kan tá bá ní degree kan answer kan degree méjì answer méjì degree mẹ́ta answer mẹ́ta tàbí ká pè ní root mẹ́ta tí bá ní degree ẹni kọ́ end root degree Lukgaf ńkọ́ màmá ní Lukgaf root jẹ́ tí lèyàn bá yé wa ẹ gbé àti lè mọ in tí kíni in tí polynomial túmọ̀ sí báyìí o mo ń ṣàlàyé rẹ̀ fún wa torí nísìn báyìí ẹ rí pé pẹ̀lú àwọn àlàyé tí mo ṣe nísìn ẹ̀yin náà lè ṣe kíni ẹ lè define polynomial tá bá fẹ́ define polynomial sálẹ̀ ẹni tí ó define polynomial fún mi nísìn alákọ̀ọ́kọ́ polynomial ọmọ ní constant yìí gẹ́gẹ́ bá a ṣe rí ẹ rí pé mo ti ṣàlàyé constant lẹ́ẹ̀kan so ti yé bá wọn constant ni àwọn nọ́mbà so ti yé tẹ́ pé wọn ò lè yípo mọ́ 20 yìí 20 náà ni ó mọ di lamẹ́ríkà so ti yé bá wọn yóò dẹ̀ sì mọ ní variables kí ni variables ni àwọn adélé tó lè yípo tí n bá kọ 3x ní ìsìn x mi lè di nǹkan kan ó lè di anything ó lè di 2 ó lè di 50 kò sí nǹkan kan kò sí nọ́mbà tí ó lè di tó bá ti jẹ́ pé tí ń yí báwọn ni bóyá bí àwọn alphabet yẹn variable ni o so bóyá bí x y z àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn tí mo tún ṣàlàyé lẹ́ẹ̀kan kí lẹ tún ṣàkíyèsí nínú tí polynomial máa ní exponent o exponent òun náà ní power ẹ má gbàgbé pé tá a fi mọ́ mọ̀ òun náà ní pé kí ni o òun náà ní degree tó wà lókè rẹ̀ ìmọ̀ ní power kí lẹ tún ṣàkíyèsí
òun náà ni pé kí ni o káwa lọ mọ̀ power rẹ̀ tí máa ń níyẹn kò ní jẹ́ negative o tó bá ti jẹ́ negative kì í ṣe polynomial mọ́ ajá sí pé power tó lè ní 0 1 2 3 ẹ pé nígbà tí mo ń ṣàlàyé àwọn tí mo ń túmọ̀ rẹ̀ ní degree wise àti bó mo ti bẹ̀rẹ̀ 0 tó ń jẹ́ constant kí n tó lọ linear kí n tó lọ quadratic a lè ní negative ìdí tá a fi lè ní negative ni pé a gbọ́dọ̀ mọ̀ ní a lè ní fraction polynomial a lè jẹ́ fraction tí máa kọ x square over 2 plus y plus 3x polynomial lòun náà ẹ rí pé ó ní fraction bẹ́ẹ̀ tó bá jẹ́ pé variable ló wà ní denominator wa kìí ṣe polynomial mọ́ so tí máa kò ní mọ̀ dá polynomial mọ́ ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ òfin yẹn yé polynomial àwa lè combine wọn papọ̀ pẹ̀lú addition ẹ rí pé ibi tá a ti ṣe kí ni ibi tá a ti mú term nìyẹn term wise a lè pa wọn papọ̀ pẹ̀lú subtraction bákan náà a lè pa wọn papọ̀ pẹ̀lú subtraction a lè pa wọn papọ̀ pẹ̀lú multiplication a lè pa wọn papọ̀ pẹ̀lú division bẹ̀tẹ̀ mọ́ gbàgbé tó bá jẹ́ pé ó ní division in tí ó mọ jẹ́ polynomial ni pé kí ni o denominator mi ò gbọ́dọ̀ mọ jẹ́ variable constant ló gbọ́dọ̀ mọ wà ń bẹ̀ so constant ló gbọ́dọ̀ mọ wà ń bẹ̀ ajá sí pé nísìnyí tí bá ní 5sy square minus 3s plus 5 cube 2 minus 2 ṣé polynomial ni àbí polynomial kọ́ polynomial ni o ọ̀dà tí bá ní square root of s ní ìsìn square root of s plus 3 ṣé polynomial ni polynomial kọ́ kí ló tí ó fi jẹ́ polynomial torí x square root of s yìí mo lè tún kọ gẹ́gẹ́ bí kí ni o s raised power 1 s raised power half plus 3 ẹ mọ́ gbàgbé indices half ń sìn kò dẹ̀ tí ì tódo aláàgbúdọ̀ ní tó kéré sódo ní power rẹ̀ látòdo ló ti bẹ̀rẹ̀ òdo 1 2 3 4 5 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ dákun ṣé ó ti yé wa ẹ rí pé polynomial ó lè mọ́ ní variable ó dẹ̀ sì lè ní variable kan ó dẹ̀ lè ní ju variable ó lè ní ju variable méjì lọ tí máa kọ x y plus 3x square kò túmọ̀ sí pé kò ní kìí ṣe polynomial ni kódà tó bá jẹ́ pé z náà wà ń bẹ polynomial náà ni bẹ̀tẹ̀ yìí tí ẹ sábà máa lò jù fún àǹfààní àwa tá à ń ṣe kí ni o àwa tá à ń ṣe JAMB yìí òun náà ni pé kí ni o eléyìí tó jẹ́ variable kan lẹ sábà mọ́ lò pé tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run bá á bẹ̀rẹ̀ àwọn quadratic equation so àti linear equation so ẹ rí i pé àwọn tẹ bá ń gbà àwọn tẹ sábà mọ́ lò ju àwọn variable kan bẹ́ẹ̀ tẹ bá ti padà dé ilé ìwé gíga ẹ mọ́ lò àwọn tó ju kíni lọ àwọn tó ju variable kan lọ ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa ta dẹ̀ ti gbọ́ yé àti mọ̀ tí polynomial jẹ́ o àti mọ̀ pa lè mọ́ ronú polynomial degree wise àti term wise so ti yọ abáwọn kí ni wá ní kí ló dé tí polynomial fi ṣe pàtàkì kí ló tí wọ́n fẹ́ fi ká mọ̀ ìdí tí polynomial fi ṣe pàtàkì náà ni pé kí ni o wọ́n máa rọrùn láti máa ti ṣiṣẹ́ pẹ̀lú o pé mo ti sọ lẹ́ẹ̀kan pé a lè mọ ọ̀rọ̀ polynomial àti polynomial papọ̀ ajá sí pé tí n bá ní polynomial kan tí n bá ro pọ̀ mọ́ polynomial mi a máa ní polynomial tẹ bá tún ṣàkíyèsí rẹ̀ pẹ̀lú nta kọ́hún ajá sí pé addition ń bẹ̀ yẹn pẹ̀lú nta kọ́ lánàá ó wà closed torí polynomial kan inú sẹ́ẹ̀tì kan láti mú polynomial mìíràn inú sẹ́ẹ̀tì kan náà láti mú tí n bá ro polynomial àti polynomial papọ̀ kí ni mo ní polynomial ajá sí pé addition ṣe kí ni o ó close on a set of polynomial ẹ dákun sóyè wa báwọn bẹ̀tà gbọ́dọ̀ ṣàkíyèsí àgbọ́dọ̀ mọ degree tá a fi ń ṣiṣẹ́ ń bẹ̀ a lè mọ yọ polynomial náà pẹ̀lú kóònù ara wọn a lè máa multiply a dẹ̀ sì lè mọ divide ṣùgbọ́n division polynomial ó lè mọ fún one polynomial gẹ́gẹ́ bí àpèjúwe nísìn tí bá ní s square divided by s raised by 3 s square divided by s raised by 3 yẹ́rì pé lè ọmọ fún mi ní kí ni 1 over x ṣé polynomial ní 1 over s rárá tó rà sọ pé polynomial lè ní fraction tó tọ́ ṣùgbọ́n denominator rẹ̀ ò gbúdọ̀ mọ jẹ́ kí ni o kò gbúdọ̀ mọ jẹ́ variable ẹ̀dá kò sàgbọ́ yí báwọn bó wà láti lè mọ sí kí ni láti lè mọ fi wọ́n ṣiṣẹ́ nínú àwọn tá a lè fi wọ́n ṣiṣẹ́ náà ni pé tí wọ́n bá fún wa ní polynomial kan ní ìsìn ẹja súré kan tí à ń pè ní function bẹ́ẹ̀ bí a ti bá ní function so ti yé báwọn ẹ rí pé function mi lélẹ́yìí tàbí kí n sọ pé x cube plus 4x square plus 3x plus 5 tàbí kí n sọ pé plus 5 ọ̀yà ẹ rí pé lẹ́yìn ní ìsìn polynomial ni o degree kí ló ní degree 2 degree 3 tí a mọ̀ sí cubic táàmù mélòó ló ní táàmù mẹ́ta trinomial ajá sí pé mo lè fún lóko
mo dẹ̀ lè pa àwọn ọkọ̀ méjèèjì papọ̀ mo lè sọ pé a trinomial cubic polynomial yeah so tó dán sọ pé kí ni o term mẹ́ta lónìí ó dẹ̀ ní degree 3 ní tí mo fẹ́ fàyọ mí báyìí ni pé a máa pèlè ní kí ni o function of x so ti bá ẹ rí i pé x nìkan term x ló wà yóò mọ jẹ́ function of x náà ni pé a máa ní dependent variable àti independent variable a mọ̀ ṣàlàyé tá a bá dé ọjọ́ iwájú òun náà ni pé kí ni o àjọṣe tí ń bẹ láàrin dependent variable àti independent variable òun náà ni kí ni o òun náà là ń pè ní function nísìnyí báyìí mo lè gbélé ní y mi ń bí báyìí dependent variable ni o bó ni y ṣe jẹ́ dependent variable torí òun ni ó mọ torí ó depend lórí x ni independent ni x ò gbára lé y ló lè x ló lè sọ tí y ó jẹ fún wa ní tí mo sọ kágbẹ́ bá ní y is equal to x square tí n bá ní x mi jẹ́ 2 y jẹ́ 4 kí ló jẹ́ mọ̀ pé y mi jẹ́ 4 ìgbà tí x tó jẹ́ 2 ajá sí pé x independent variable ni y depend lórí kí ni o y depend lórí x níbi tí mo ń lọ lélẹ́yìn tá bá ní function báyìí àwa lè wà o bẹ́ẹ̀ ní sì tí wọ́n bá kọ x square plus 4 àbí ẹjẹ́ mú ní kékeré x square plus 4x plus 3 wọ́n á ní find the value at x equal to 2 kò lè rárá òun náà ni pé bí tẹ́ bá ti rí x ẹ mọ sọ 2 sí ajá sí pé yóò mọ jẹ́ kí ni o 2 square plus 4x plus 3 plus 4 into 2 plus 3 ilé máa jẹ́ 4 plus 8 plus 3 yóò mọ jẹ́ 15 ẹ dákun sóyè wa báwọn gẹ́gẹ́ bí àpèjúwe náà wọ́n lè kọ báyìí náà pé f of x equal to x square plus 4x plus 3 ìtumọ̀ náà ni pé kí ni function yìí lágbọ́n ní s ló wà ọ̀dà bò ní tí n bá nírú nǹkan báyìí nǹkan sy plus 4 ṣé mo lè sọ pé function of s mọ́ mo sì torí y náà tún wà ń bẹ̀ yóò máa jẹ́ kí ni function of x and y so tí yóò máa jẹ́ function of x and y a máa ń pè yẹn ni pé several variable so tí tá bá ti ní ju variable kan lọ kódà a lè ní function of x y and z náà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá jẹ́ x y z plus 4 ajá sí pé yóò máa jẹ́ f s y z ní mo fẹ́ fàyọ bí báyìí ni pé tí wọ́n bá ní kẹ́ find the f of 2 ò lè rárá òun náà ni pé bí tí n bá ti rí x kẹ́ ń gbé 2 sí yóò máa jẹ́ 2 square plus 4 into 2 plus 3 yóò máa jẹ́ 4 plus 8 plus 3 kódà f of 0 ńkọ́ òun náà ni pé bí tí n bá ti rí s kẹ́ ń fi 0 sí nínú expression tí wọ́n fún wa so nínú expression tí wọ́n fún wa kí ni ó máa jẹ́ yóò jẹ́ kí ni 0 squared plus 4 times 0 plus 3 eléyìí tí wọ́n máa jẹ́ kí ni f of 0 is equal to 3 káwá lọ mọ̀ ọ̀nà kan yá tá a lè fi mọ wá àwọn tá a lè mọ evaluate polynomial àwọn báyìí wọ́n pè ní nested form eléyìí mo lè kọ́ ní nested form ṣe ń pé léyìí rọrùn torí pé degree 2 ni mo ní kò nira bó kápọ́n fún mi bíi táàmù 8 ńkọ́ tí mo dẹ̀ fẹ́ wà so tí máa ajá sí pé yóò mọ̀ ọ̀rọ̀ láti lò ó ní nested form bó láti mọ̀ lò nested form òun náà ni pé a máa ṣe kíni o a kọ ẹ̀ pa ní kíni a ní x square plus 4s plus 3 so tí máa tẹ́ bá fẹ́ kọ́ ní nested form àkọ́kọ́ náà ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ wà ní standard form náà ni pé kíni o kẹ́ mọ́ tó jẹ́ pé degree tó pọ̀ jù ni ó gbà wájú lẹ́yìn náà èyí tó tẹ̀lé gbogbo tí ń bá ẹ̀rí pé ó ti wà ní nested form báyìí ní tẹ́ wá ṣe mí báyìí ni pé ẹ wá sọ kíni o ẹ wá kọ x ẹ ní rí i pé bí square ló wà ń bẹ ẹ kọ x plus coefficient èyí tó kàn coefficient ni pé n tó multiply unknowns tí n bá sọ pé 4x coefficient x òun ni 4 tí bá ní 1/3y coefficient y ń bí báyìí 1/3 n tó multiply variable yẹn so ẹ rí i pé coefficient ilé yóò mọ̀ jẹ́ 4 mo rò bó ti yé mi báwọn then plus in tó kàn ilé ọmọ jẹ́ kíni o ilé ọmọ jẹ́ 3 ó ti wà ní nested form báyẹn so ti yé báwọn ó ti wà ní nested form báyẹn ṣé mi ti ṣe àṣìṣe a ó kọ́ mọ bẹ̀rẹ̀ pẹ̀lú 1 àbí bẹ́ẹ̀ náà ni then plus 4 ok ilé ọmọ jẹ́ kíni lẹ́yìn tá a bá ti kọ́ tán báwọn a wá fi x sí so ti yé báwọn then plus 3 so ti yé ọ̀yà òun náà ni f of x mi ní sì máa tún ṣàlàyé ajá sí pé f of 0 mi ọmọ jẹ́ kí ni o 0 plus 4 times 0 plus 3 ẹ pé 3 ni
So ti òun náà ní pé ká pé wọ́n fún mi ní f of x tó jẹ́ cubic x cube plus 3x square plus 4s plus 5 mo á fẹ́ kọ́ nested form àkọ́kọ́ náà ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ wà níbo ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ wà ní standard form kí ni à ń pè ní standard form polynomial òun náà ni pé degree tó pọ̀ jù kọ́ mọ gbáwájú tí n bá fẹ́ kọ́ nested form kọ́kọ́ x mi báyìí plus coefficient tí táàmù tó kàn rí pé 3 ni wá kọ 3 fi pamọ́ wá gbé s sí so ti bá then plus kí ni coefficient tí táàmù tó kàn 4 àbí tún gbé sínú bracket fi s sí then plus 5 so rí pé pẹ̀lú eléyìí mo lè mọ wá àwọn tó kọ ajá sí pé tí n bá fẹ́ wá f of àmì sìn mo lè sọ lórí gan yóò máa jẹ 1 plus 3 4x plus 4x plus 5 àbí no mo ti sáré ṣe o nígbà pé wọn ànílé ọmọ jẹ 4 plus 4 8 ajá sí pé lè 13 ẹbí tá a bá ṣe fẹ́ sí nígbà kágbé bíbá yìí 30 mọ̀ tẹ́lẹ̀ ní pé f of àṣẹyìn pé dáhùn àti náà ní pé 1 raised by 3 3 raised by 1 square 4 times 1 plus 5 pa lè ṣàṣìṣe ń bẹ̀ so yẹ pé 1 plus 3 plus 4 plus 5 9 10 13 pé kankan náà ilé ẹni là ń pè ní nested form ilé ẹni là ń pè ní nested form ǹjẹ́ tí lẹ́yìn bá ti yé wa bó la ṣe lè mọ hádi polynomial àpapọ̀ ẹ̀rí pa ti sọ lẹ́ẹ̀kan pa lè mọ hádi polynomial kan pọ̀ mọ́ polynomial mìíràn bó la ṣe lè mọ hádi wọn papọ̀ láti mọ hádi wọn papọ̀ kò lè rárá tá a bá fẹ́ hádi wọn papọ̀ a mọ ro àwọn like terms papọ̀ kí ni à ń pè ní like terms so ti máa like terms làwọn ní tó jẹ́ pé kí ni o variable wọn àti exponent wọn ṣe kí ni o ó papọ̀ so ti máa terms tó jẹ́ pé wọ́n ṣe kí ni o wọ́n jọra wọn nísìnyí báyìí tí n bá kọ 4x squared plus 3x squared plus x ẹjẹ nǹkan láìfi plus x squared àwọn eléyìí ẹ rí i pé term wọn papọ̀ wọ́n ní like terms torí variable àti exponent wọn ń gbọ́ x square wà nù gbogbo wọn so ti yé mi báwọn eléyìí náà like times ni o 4xy square 8xy square like times lòun náà ẹ rí pé kí ni o gbogbo wọn jọ ní arákùnrin yìí ó dàbí ká sọ pé búrẹ́dì mẹ́ta àti búrẹ́dì mẹ́rin sẹ́yìn pé kí ló pa ń papọ̀ búrẹ́dì ni sẹ́lẹ̀ oró búrẹ́dì àti iṣu papọ̀ ẹ̀wọ̀n òjò ní like times ń bẹ̀ yẹn kódà tí n bá pè léyìí ẹ mọ́ gbọ́yé sírù nǹkan báyẹn mọ́ wo tí n bá ní 2x square 2y 2xy ṣé like times ni wọ́n àwọn eléyìí sí like times o kí ló dé coefficient wọn nìkan ló papọ̀ like times ló kò papọ̀ wọn ò jọ ní like times kẹ́ tó ní like times ayé pé wọ́n gbọ́dọ̀ jẹ́ variable kan náà tó dẹ̀ sì sí kí ni o tó ní exponent kan náà tá bá fẹ́ hard polynomial ìgbésẹ̀ méjì la mọ̀ gbé o ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ náà ni pé kí ni o àwọn tó jẹ́ like terms yẹn tò wọ́n papọ̀ lẹ́yìn rẹ̀ wàá ṣe rò wọ́n papọ̀ gẹ́gẹ́ bí àpèjúwe nísìnyí tí n bá ní find the sum àti mọ̀ pé kí ni sum náà ní ròpọ̀ difference ní subtraction product multiplication quotient division so tí wọ́n bá ní sum náà ní pé ká rò papọ̀ wọ́n ní find the sum of 2x squared plus 6s plus 5 and 3x squared minus 2s minus 1 kí ni ó jẹ́ kó lè 2x squared plus 6s plus 5 plus 3s squared minus 2s minus 1 ó ti àwa máa gbé like times wọn papọ̀ èyí tó jẹ́ x squared pẹ̀lú èyí tó jẹ́ x squared yóò mọ̀ jẹ́ kí ni 2x squared plus 3x squared ọ̀yà táàmù wo ló tún papọ̀ x àti x yóò jẹ́ plus 6s minus 2x lẹ́yìn náà tún ní constant àti constant plus 5 plus 1 ẹ dákun sóyè wa báwọn ẹ rí pé like times like pé papọ̀ a lè ṣe báyẹn ní ìsìn so ajá sí kílẹ̀ ọmọ jẹ́ 2s squared plus 3s squared 5s squared so yà bó ṣe jẹ́ 5s squared ẹ mọ́ jẹ́ ó dàrú òun náà ni pé àmàlà méjì nígbà yẹn pé táàmù kan náà ni wọ́n ti jọ ní táàmù kan náà pé àmàlà méjì plus àmàlà mẹ́ta yóò mọ̀ jẹ́ àmàlà mélòó àmàlà 5 plus 6s minus 2s àmàlà mẹ́fà yọ méjì kó ń bẹ̀ kí ni ọmọ okùn àmàlà 4 5 plus 1 plus 6 ṣẹ́gbẹ́ kò lè rárá bó wà ní tó bá yẹ pé mẹ́ta náà nǹkan wọ́n ní add àbí wọ́n fún wa pé 2x squared plus 6y plus 3xy plus 3x squared minus 5xy minus s plus 6sy plus 5 kí láwọn kan ṣe àwọn kan gba like times wọn kí ni like times
àwọn tó gbọ́n jọ ní variable àti exponent kan náà ọ̀yà àyà ti pé x square yìí máa wo àwọn tó jọ ní x square àwọn ni máa fẹ́ papọ̀ yóò jẹ́ 2x square plus 3x squared ọ̀yà y tún ní o àwọn tó tún jọ ní y ó dàbí eléyìí nìkan ló ní y yín kọ òun nìkan ẹ̀ máa tún kọ xy plus 3xy minus 5xy plus 6xy ó ti yé èwo ló kù tá a tí mú ọ̀yà x minus s kò ní kejì o ẹ̀jẹ̀ ra kọ minus x plus 5 ẹ̀já máa rò wọn papọ̀ báyìí 2x square plus 3x square kí ni mo jẹ́ 5x square síngọ́ọ̀mù méjì plus síngọ́ọ̀mù mẹ́ta yóò jẹ́ síngọ́ọ̀mù mélòó márùn then plus 6xy plus ọ̀yà ó náà ní pé 3xy minus 5xy ṣe àgbéyẹ̀wò wọn fún yín ní minus 2xy minus 2xy plus 6xy yóò mọ̀ jẹ́ kí ni o 4xy minus s plus 5 eléyìí ẹni bẹ́ẹ̀ sì mọ̀ ṣe kí ni o bẹ́ẹ̀ sì mọ̀ ọ̀rọ̀ wọn papọ̀ ẹ tún lè mọ̀ subtract bákan náà ẹ̀wẹ̀ ká mọ̀ pàtìpàdé rẹ̀ láti subtract náà ò le rárá òun náà gbé tí bá ní 5x square plus 2xy minus 9 2y square plus 2xy minus 3 ṣe pé mo ṣàlàyé lánàá yí pé addition symbol ẹ mọ̀ pé symbol mẹ́rẹ̀ẹ̀rin ta nìyẹn addition subtraction multiplication àti division nǹkan kan náà ni so ti yá báwọn méjì náà la lè pín wọn sí addition àti subtraction agbọ́n nìkan ni wọ́n multiplication àti division agbọ́n nìkan ni wọ́n àjẹsí pé lẹ́yìn ní sí yóò mọ̀ jẹ́ kí ni 5x square plus 2xy minus 9 minus 2y square open bracket minus 2xy plus 3 so ti mi báwọn ẹ pé tẹ bá tó wọn papọ̀ eléyìí àti eléyìí wọ́n jọra wọn yóò jẹ́ 5x square minus 2y square arákùnrin àtàrákùnrin náà jọra wọn plus 2xy minus 2xy minus 9 plus 3 so 5y square minus 2y square yóò jẹ́ 3y squared 2sy minus 2sy yóò jodo tàbí minus 3 minus 9 plus 3 yóò mọ̀ jẹ́ kí ni o minus 6 so yóò mọ̀ jẹ́ minus 6 ibẹ̀ yẹn ni a ti mọ̀ dúró ní alẹ́ tóní àmọ́ bóyá ààrẹ nìkan tó ní béèrè kan àbí béèrè mìíràn so ìgbà tí ó bá sí béèrè mìíràn pẹ̀lú ògbọ́lọ́mbà lọ́sẹ̀ tó ń bá mọ̀ tẹ̀síwájú ní multiplication so a dẹ̀ kọ́ factors àti reminders theorem so a parí polynomial ká tó fò lọ quadratic equation àti simultaneous linear equation ẹ rí i pé kí la kọ́ lónìí o a kọ́ subject of the formula a sọ pé formula equation kan ni o ṣùgbọ́n equation tó jẹ́ pé kí ni o tó jẹ́ pé yóò mọ ní variable tó jù kan lọ ni a dẹ̀ ti ṣàlàyé bá ṣe lè mọ ṣe kí ni o bá ṣe lè mọ fi variable kan ṣe subject of the formula a ṣàlàyé polynomial bákan náà àtọ̀nà tí wọ́n pín sí a ló lè jẹ́ degree wise a ló lè jẹ́ term wise a nínú àwọn ẹwà eléyìí tó wà fún polynomial òun náà ni pé a lè rò wọ́n papọ̀ a dẹ̀ sì lè mọ yọ wọ́n kó nu ara wọn jẹ́ títà fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mo kí wa púpọ̀ tí a darapọ̀ mọ́ wa ó dàárọ̀.